أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ fún aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Ànábì wa Muhammad asẹ́kùnbórí asálátù bí àti máa ń tọrọ gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ ní àgbáńláyé Islam lérigun mẹ́rin ẹ̀rìn ayé Ọlọ́run bá wa mú ìkẹ́ náà bá gbogbo wọn èdèrí àfa wa àgbà tí a fi ìkànnì yìí tá a fi pèrè wọn tí ń jẹ́ nadi Sheikh Adam Abdullah Al-Ilori al-ilmi il-fuqaha wal-udaba wal-mufakirin al-islamiyyin gẹ̀rí alimi Ìlọrin Ọlọ́run bá wa san ìkẹ́ náà kàn wọ́n àtàwọn àfa wọn àtàwọn arúgbó wọn àti gbogbo àwọn tá a jẹ ní gbèsè àdúrà tí wọ́n lẹ́tọ̀ọ́ sàdúrà èdè àwọn táwa náà tara wọn jáde ọlọ́pàá wọn tẹ gbogbo wọn ní àpapọ̀ à ń fi àsìkò yìí à ń fi ń sálámù sí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa jákèjádò gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa tẹ́ ẹ̀ ti ń wò wá lórí ìtàkùn ayélujára àwọn tí a mọ̀ sí Facebook ní àsìkò yìí à ń kí gbogbo wa pẹ̀lú gbólóhùn tí fi lọ́lá jùlọ gbólóhùn tí fi dára jùlọ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Láì ní gbára wa ní àsìkò tí a bá wo ẹgbẹ́ ọ̀tún mi ní àyè àrí àfáàwọ̀ àgbà tí a máa ń gbé wọn wá ní gbogbo bàbá àti máa ń gbé wọn wá èmi máa sọ fún pé a máa rí yín dé bá àwa náà láà máa wá ẹ̀yin náà ni a máa rí dé bá ẹ̀yin tẹ́ ń wo wa náà lẹ́ máa gbọ́ wa pẹ̀lú ìdùnnú àti àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ìgbà wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Pàtàkì ìjáde wa sí orí afẹ́fẹ́ lónìí òun náà ni láti wá sí àwọn àlàyé kọ̀ọ̀kan nítorí ọ̀rọ̀ ní jẹ́ mokómorò wá bí ó bá sì nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àfáà dáadáa kan ó lè gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run rán níṣẹ́ dáwà gẹ́gẹ́ bí a ti sì mọ̀ pé arán ni bá ní débẹ̀ lọ́lọ́run bọ́lọ̀ bá ti rán yẹn níṣẹ́ kò ní padà lẹ́yìn yẹn òun náà ni àfáà wa Sheikh wa Muhammad al-Mukhtar fọ́ndà Muhammadu Rasulullah Global Family tí Ọlọ́run ní kí wọ́n sí mọ́sálásí tuntun kan ní ìlú Èkó láìpẹ́ yìí Ọlọ́run bá wa sàlékún dáadáa àfáà wa al-Mukhtar ọlọ́mọjẹ́ máa padà sí ibú ìkúnlọ́wọ́ Ọlọ́run àti màáyí Ọlọ́run jọ máa bẹ pẹ̀lú wọn àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú wọn. Àwọn àròyé kan lọ lérí bí àfáà náà ti ṣe náwó buhaya sí mọ́sálásí náà tó jẹ́ kàhéfì àtakò ìgbà bàbá ti ṣe yìí ìsọ̀rọ̀fù làfáà ṣe iná àpàlélé yìí bọ́rọ̀ yìí bá wá jáde bó ti ṣe jáde yìí gbogbo akọ́nà làá máa fi làákà ìkan yiri ọ̀rọ̀ wò wọ́n jẹ́ ń bẹ̀ wọ́n mú ń bẹ̀ wọ́n lo ibẹ̀ láì máa ìgbà ojú wọn sálẹ̀ sọ́pọ̀lọpọ̀ gbà ojú wọn sálẹ̀ sọ́pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀ bọ́ bá wá rí bẹ́ẹ̀ á kì í sí bàbá wo nílé márùn kí ni tíṣẹ̀rí Ọlọ́run wí nípa ká kọ́ mọ́sálásí àti pé kí ni ìwòye tiyín pẹ̀lú tẹ́yìn bá pàdé níbi tá à ń dájú kọ tí ń jẹ́ Makkatal Mukarrama afẹ́kẹ́ bá wa yànnà náà ọ̀rọ̀ náà níwọ̀n bá sókí kọ́rọ̀ fi lè yí ẹni tọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ àwọn kẹ́yìn náà fi nulẹ̀ agbára pé ahlan wa sahlan wa marhaba bikum fadilatu Sheikh Abdulqadir Muhammad al-Amin Abdulqadir onílé márùn Ọlọ́run bá wa sẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah wa sallallahu ala man la nabiyya ba'dahu. Aidan uhayyikum wa urahibu bikum wa yasurruni أن أقدم إليكم تحية إسلامية من نادي الشيخ آدم عبد الله الإلوري العلمي للفقهاء والأدباء والمفكرين الإسلاميين جريال ميلوني. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مكي أتوكم جوكوي أتوكم نادي الأستاذ عبد الوهاب محمد الأول كتجيفو. أكرمك الله الله. جاكي عليك ẹ kú gbogbo ìgbà ẹ kú ṣe Ọlọ́run bí ó ti dá gẹ́gẹ́ bí àfáà tí ó kọ́ wa bí èèyàn yọ́nú
kò sí nǹkan kan péyàn bínú kò sí wá ní nǹkan kan nígbà tá a ti mọ̀ pé ní ìdá sọ́ha minkal wuddu والقل أين وكل وكل الذي الذي فوق فوق التراب tọ́lọ́n bá تراب. ti yọ́nú èyí wọn èèyàn yọ́nú èèyàn yọ́nú pọ́blẹ́mù tiẹ̀ lélẹ́yìn ìyọ́nú ọlọ́run làgbóore àfáàwọ̀ Adam Abdullahi Al-Alori ọlọ́mọ́sà kẹ́ wọn ní tí a fi kọ́ wa òun ni pé wọ́n máa tírìtì kọ̀díyàtù màásírà kọ̀díyàtù sáà current affair. kí ni ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni a gbé ayì àfáàwọ̀ òkè wọn púpọ̀ ọlọ́nkọ́ wọn gba bẹ́ẹ̀ lọ́wọ́ wọn àmín. èmi sọ̀pọ́ọ̀tì wọn pẹ̀lú àwọn àdítẹ̀mí rí tá a bá rí di kò sí títẹ̀lé ẹrú kan látọ́ àtàlí àtàlímà màlúkín fi máa ṣe tẹ̀lẹ́kàlì. èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ẹrú kan bíi pé màá ṣẹlọ́ nǹkan wa lọ fẹ́ràn tọ̀ ìgbà fẹ́ wáyọ ọnú ẹ̀. ọmọ wa tẹ̀lé níbi láti ṣẹlọ́hún ọlá apá àfa náà ṣẹlọ́hún pẹ̀lú ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ tèmi ẹ̀rí tí máa ń bẹ lọ́dọ̀ ń garukú ń garukú ń ọmọ wa àwọn ọmọ afá yìí rí mi ò máa rí kí n ṣiṣẹ́ dáadáa dé. alájọṣe papọ̀ rí. mọ́sálásí tí àfa náà kọ́ àfa wa Muhammadu Rasulullah Al-Mukhtar mọ́sálásí náà gbogbo ń garukú ń ròyìn ní sùúrù lédè ní láwánsì náà. nílé ọlọ́run ara àkàkà jáde ó ti ṣe ìsìráfù jù tọ́lọ́ sì sọ pé ní ó dé ọ̀ bada a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim ó dé ọ̀ ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasana wajadilhum billati inna rabbaka huwa a'lamu bima dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin ọlọ́run ẹ pèpè sójú ọ̀nà ọlọ́run kọ̀rẹ́tì yẹn sọ fún yẹn pé n ti ń ṣe yí ọ̀dà n tí a ní ọsọ ohun bil hikma wisdom ní òfìsọ́ pẹ̀lú làákàyè wal mau'izatil hasana fi wá àsìtọ́ dáa sọ wajadilhum billati hiya ahsan máa wá bá àwọn èèyàn jiyàn máa fìdí òdodo rinlẹ̀ billati hiya ahsan. lẹ́yìn tó ṣe pọ́ dáa. tí ò ní mú wàhálà lọ́wọ́. most of the people lónìí àti àfa àtàwọn táwọn pèpè sójú ọ̀nà ọlọ́run àti ọmọ kéékèèké àti ìmáàmù ìmọ̀ níbi tó ti yẹ kí wọ́n mọ́mọ́ tí wọ́n sì tún kọ́ lọ́dọ̀ ní tó jìndò dáadáa ká sì tún máa wádìí dáadáa ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ti yapa rẹ̀ lórí làákàyè tó ń gbé kalẹ̀ àbáwọn àdìkà tó ní lọ́wọ́ yẹ́lò bídíà ní. kí nìyẹn ọ̀dẹ̀ da ìfẹ́ fọ̀rọ̀ ọ̀gbọ̀n afá Abdul Wahab. akramakumullah. mo fẹ́ lọ síbi. ntí àfa wa Al-Mukhtaru ṣe yìí pẹ̀lú ìnáwó àti ìṣọ̀ṣọ́ sí mọ́sálásí yìí. náà wọ́n lọ fẹ́ kẹ́ sọ̀rọ̀ lélẹ́rú. tí mo fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ ni pé tíra yìí ni. akramakumullah. òun ni Makkatul Mukarrama. Makkatul Mukarrama. ta'alimun wa mu'allim. wa mu'allim. tó jẹ́ ti Maka ni Maka náà wọ́n ti ṣe. tó kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé bí orí ipò ni àwọn Kaaba sì kọ́kọ́ lọ nígbà tí wọ́n máa tí anabi Ibrahim àti Ismail àwọn màláíkà tí wọ́n ti ṣe ká anabi Ibrahim àti Ismail kó tó tún ṣe tó ó wá lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ tó fi dé ayé anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. bóò ló ṣe wà wọ́n máa pẹ̀lú yẹ̀pẹ̀ lásán wọn ò tiẹ̀ fi kankan sí tójú bá rọ̀ òjò òkun nulẹ̀ òjò òkun síbẹ̀ náà ni. nígbà tó yá tó di pé ìlọsíwájú ń dé tó darí àwọn Abubakar náà fi kalẹ̀ bẹ́ẹ̀ Umaru fi kalẹ̀ nígbà tó darí Usman òun tún modernize ẹ̀ ó tún fi àwọn nǹkan mi bọ̀ káwá gbé gbogbo yẹn jùlẹ̀ káwá lọ tó ní àfáàsì wà ń Saudi àwọn fòkàá wà ń bẹ̀ àwọn òṣèlú yìí ni wà ń bẹ̀ tọ́ wọn. àwọn sàlàfì yìí náà máa ń bẹ̀. àwọn ọba Saudi wá rí i pé bóò láti fẹ́ ṣe nígbà tí ó fi solid òjò ó máa rọ̀ sójú ó máa kún sí mi lásìkò máa lọ gbọ́n mi tí ó tún máa wọlé ni wọ́n wá ṣe ọ̀sọ̀rọ̀ ibi tí omi ti lè dà kalẹ̀ sí Kaaba ibẹ̀ wà níbàyí tí omi ti lè dà sí Kaaba wọn á síbẹ̀ wọn fẹ́ sí fọ́tò mi kọ́ máa dàbí pé. akramakumullah. náà mo fẹ́ gbé fọ́tò mi wá ni o mo fẹ́ gbé fọ́tò mi wá. ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí nù ni. pẹ̀lú ẹ̀rí ni. ọ̀sọ̀rọ̀ ọ̀sẹ̀rí kọ̀sọ̀rọ̀ nù ni. òun náà ni. ọ̀sọ̀rọ̀ òun ni ẹ bá a sọ má bẹ̀ wọ́n. sọ́wọ́ hàn dáadáa báwọn. bí o ti hàn ń kálukú mọ́ bí ọ̀sọ̀rọ̀ Kaaba tá à ń pè ní Ijiri Ismail lọ́wọ́ à ń bẹ̀. ọ̀sọ̀rọ̀ yìí gold ni real gold ipa pákó àti ìgbẹ̀kẹ̀ náà fi síbẹ̀ tọ́ba yẹ omi ọ̀jẹ́ nígbà tó yẹ wọ́n fi ní síbẹ̀ nígbà tó darí àwọn ọba àwọn alùsọ̀ọ́dì wọ́n ní raw gold real gold original gold pọ́nbẹ́rẹ́ wọ́n ní kí wọ́n fi sí ọ̀sọ̀rọ̀ yìí. ọ̀sọ̀rọ̀ tó kà máa gbómi. wọ́n ní gold tẹ́ fẹ́ ṣe pẹ̀lú ọ̀sọ̀rọ̀ yìí yóò fẹ́ tó déédéé owó bọ́jẹ́ẹ̀tì ọba yẹn ní kí wọ́n ṣe é ṣebí ní ọlọ́run abẹ́ ṣe sí òun ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí
òun náà ni kò dógún kò dógùn bóòrò pa bójò pa ní sáyẹ̀nsì náà ní ni. sáyẹ̀nsì ni láti pé ilé ọlọ́run nù. kò sì bẹ̀sìn jẹ́. wọ́n dírẹ́sì ẹ̀ tọ́ ó tún wà lọ bẹ́ẹ̀ kò dúró bẹ́ẹ̀ ẹnu ọ̀nà Káàbà gangan wọ́n tún máa wá ń gbé oríṣiríṣi ni wọ́n tún ń gbé síbi ẹnu ọ̀nà Káàbà tẹ́lẹ̀ kí n máa lọ àpàdà fìyàn hàn ẹnu ọ̀nà Káàbà oríṣi decoration. wọ́n ṣe ní pákó nígbà kan nígbà tó yá wọ́n tún ṣe ní irin inú gbógun ní tó ń bàjẹ́ nígbà tó dáyé Malik Khalid King Khalid kí fàdùn tó dé kí ló dé tí kinní yìí tó ń bàjẹ́ tó tún ṣe báyìí ẹ lọ gbé gold original gold tí èsè bu wọn lọ original gold yóò ọmọ wọn ni yóò jẹ nǹkan bíi 13,420,000,000 riyals ṣẹgẹtì 13,000,000 1,000,000 riyals ẹ wo 1 riyals nísìnyí is 310 1 riyals káwá gbé ní mílíọ̀n ká gbé sí náírà ó wá jẹ́ 13,420,000 òun ni wọ́n fi ṣe ẹ̀kọ́ Káàbà wọ́n ṣe oṣù méjì wọ́n sì fi ṣe oníkẹ́ gbé síbẹ̀ kò pín sí àbá àdùrù wà nípa aṣọ Káàbà tẹ́lẹ̀ Sayyidina Ismail alayhi salatu òun lọ́kọ́ faṣọ sí nígbà tó tún yá àwọn kan tó faṣọ sí Ànábì náà tó gbé nígbà tó tún darí àwọn ọba wọn a máa sẹ́ndì aṣọ láti Yamani wọn a máa sẹ́ndì aṣọ láti Egypt àwọn ọba Saudi á ní èwo ló lè ṣe báwa là ń sọ Káàbà ọ̀dà ká dá kọ́mpútà pé kò ní ṣiṣẹ́ kankan aṣọ Káàbà nìkan ni wọ́n máa ṣe wọ́n wá ń change aṣọ Káàbà ní ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta lọ́dún ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó máa change àti owó tó fi ṣe wọ́n ń jẹ́ $5.5 million ní aṣọ Káàbà dollars ẹ lọ Google ẹ̀ akramakumullah $5.5 million kìí ṣe ẹ̀kan o kìí ṣe kó lọ́dún kan o ẹ̀mẹ́ta lọ́dún ṣe ìṣìráfù lápè tó lẹ́yìn náà ìdáwọ́ ṣẹ̀ṣẹ̀ wá ṣe ògiri tó wá solid wọ́n á ṣe bulletproof sí owó tí a tún fi ṣe kínní yìí ó tún tó wọ bọ́jẹ̀tì náà ó ti di bọ́jẹ̀tì lọ tí wọ́n fi ṣe ìṣìráfù rọ́ àmẹ́ torí pé nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ ní àsìkò dáwọ́là Umayya tí wọ́n ń bá Abdullahi ibn Zubair jà wọ́n kó àwọn ọmọ ogun wá tí Hajjaj Yusuf Sakọfi lídìí àwọn ọmọ ogun yẹn wọ́n wá dúró sérí òkè ní òkè tó súnmọ́ Káàbà wọ́n lọ dúró wọ́n ń ju catapọ́ọ̀tù nígbà tó pé lẹ́yìn strong ilé yẹn wo ó sì dúró náà lẹ́yìn rẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní ọ̀dà kí wọ́n lọ ṣe bulletproof tó yẹ pé kò sí báńkù tí wọ́n lè jùlù Káàbà tí ó wo mọ́ àti ilẹ̀kùn ẹ̀ àti góòdì ẹ̀ owó ńláńlá ni wọ́n ná sí ṣé ìṣìráfù nù tẹ́ bá wọnú Káàbà tẹ́ bá wo àwọn àtẹ àtàwọn aná àtàwọn design tó wà ń bẹ ẹ rí i pé eléyìí ìtọ́jẹ́ pé ilé Ọlọ́run kìí ṣe léèyàn ilé Ọlọ́run ni extension tí wọ́n wá ṣe lásìkò ọba àtànámọ́ba tò nílẹ̀sìn wọ́n ní jẹ́ 200 billion riyals 200 billion riyals kó kálukú náà calculate ẹ̀ àkọ́kọ́ ilé Ọlọ́run nù ni wọ́n náwó sí àwọn àfáà wà tí wọ́n máa fíkìú ju gbogbo ẹni tó bá lọ́wọ́ máa fíkìú lọ àwọn àfáà wà tí wọ́n jẹ́ òṣèlú yìí ju gbogbo ẹni tó bá ní òṣèlú ẹbù tó ń gbé káàkiri lọ ìsàn ìsìláàfù afẹ́ pé mbẹ́ ibi omi Zamzam tí a máa wò níjọ́ wọn àwọn ti káńsù ẹ̀ nísìn tí a máa wo gíláàsì ẹ̀ máa fi wo gbómi ṣe ń jáde bí a ṣe to irin síbẹ̀ bulletproof náà fi ṣe gíláàsì bẹ́ẹ̀ tí a fi ń wò. kẹ́kọ̀ọ́ lè tàǹpà rẹ̀. ìsàn káwá wo iye ẹnu ọ̀nà Káàbà káwá wo iye òṣìṣẹ́ tí wọ́n gbà pé kọ́ máa tó Káàbà ṣe òṣìṣẹ́ ń jẹ́ 12,000 workers wọn òṣìṣẹ́ kankan o ẹ̀ka máa tó Káàbà ṣe ẹ máa nulẹ̀ ní 24 hours. Allahu akbar. 24 hours gbogbo òṣìṣẹ́ tí wọ́n gbà wọ́n jẹ́ 12,000 òṣìṣẹ́. ìsàn ìbò ni wọ́n náwó ìṣiṣẹ́ pálásì wọn ni ṣebí ilé Ọlọ́run ni gbogbo ń tá a bá ná sí ilé Ọlọ́run a gbọ́dọ̀ fi kéèrò torí pọ̀ ti ya kí là ń pè ní ìsìráfù àfáàfù wàhábì ìsìráfù ìnáàpà nísìn àfáàfù wàhábì yẹn ní 100,000 lápò báyìí ẹ wá lọ bẹ́ẹ̀ ṣe tọ́lá o nígbà tí ẹ ní 100,000 ẹ wá mú 80 million ẹ mú 80,000 bẹ́ẹ̀ ẹ̀rẹ́ ẹ̀ ìnáàpà nù ebo níyàwó ní àfáàfù wàhábì àwọn ọmọ ọjẹ ṣebó ọlẹ́bí lé bẹ́ẹ̀ ni ṣebó ní ẹbí lé èyí ò ní náàpà àmọ́ sílé Ọlọ́run gbogbo ń dábàá fi ṣe
ẹnu tí ànábì Muhammad kìlọ̀ fún wa sallallahu ó ní ká má kọpí àwọn Yẹhudi àti Nasara báwọn ṣe ń dírẹ́sì tiwọn ẹ má sọ di padà Christmas. ọ̀nà táwọn ṣe ń gba dírẹ́sì àwọn gbé fọ́tò Jésù síbẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe gbogbo àwọn Káàbà gan wá wo gbogbo ilé Káàbà mábù ní gbogbo ẹ̀. Allahu Akbar. àtìta àtinú ẹ wá wo ìwọ mábù tó kọ́ ilé ó tó kọ́ ilé Káàbà wọn lẹ́ẹ̀mẹ́ta tí ẹ fẹ́ wá ní Káàbà mábù ni. wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀fà lásìtì. torí ẹ̀fà lásìtì torí pé ilé Ọlọ́run lẹ́yìn tí wọ́n náwó sí pálásì tí wọ́n bẹ́ẹ̀ ilé Ọlọ́run ni wọ́n náwó bẹ́ẹ̀ sí. ẹ má jẹ́ ká fi kéétà kéèrò ẹ sì má jẹ́ ká máa impress ẹ̀ tó bá ṣe dáadáa. káàkì. aláàjì bọ́dà yín kí n tó máa bọ́rọ̀ lọ Abdullahi Ọlọ́run tó ń sàlátì. àfihàn ọlọ́wọ́ wa. mo lọ bá a níbi tó kọ́ mọ́sálásí sí. mo wá sọ fún nígbà tí mo geri dẹ́kìnì yìí ń jọ yàn mo lọ ṣàdúrà ń bẹ̀ tí wọ́n ṣe dẹ́kìnì lọ́wọ́. mo lọ́mọ ayá mi mo ní mo bọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mo ní ìwọ fi àyè gba ilé Ọlọ́run ilé tí wọ́n ṣe kónkóró lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ọwọ́ agbé mọ́sálásí lókè ilé tí wọ́n rí kónkóró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo lé mi náà gbé owó rẹ̀ bí irú eléyìí. ṣé ààbò alájú Ọlọ́run tó ń sàlàtì pẹ̀lú tó ṣe pé ó fi àyè gba ilé Ọlọ́run. ọ̀tá ìṣẹ̀lẹ̀ ó ṣe gbogbo dáadáa. ọ̀dà adúlé tó ń gbé lọ ọlọ́mọ sàtẹ́ kọ́ dáa fún gbogbo ẹni tí máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run tí ó dáa fún. bàbá wa kẹ́ ẹ̀ tún máa lọ láàrin wọn. tọ́ ẹ bá kẹ́kẹ́ ní débì kan sí mọ́sálásí jimá wà ní Ìlọrin yá. akramakumullah. nígbà tí àwọn akọ́ mọ́sálásí tuntun eléyìí tá a mọ̀ sí Central Mosque tí bàbá wa Dr. Muhammad Bashir tẹ́ ń kí òfin wa ń bẹ̀ lónìí táwọn àrùmọ̀ wa ń bẹ̀ lónìí 1976-77 ni wọ́n lé gbogbo èèyàn kúrò lọ́jà ọjà níbẹ̀ yẹn tẹ́lẹ̀ wọ́n lé gbogbo èèyàn kúrò mẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ mọ́sálásí yẹn wọ́n wá lówó tí a máa fi kọ́ is 2.5 million. níjọ́ náà. 2.5 million. owó yìí kò sẹ́ńtónì. àwọn Sàràkí náà ló lówó ju ìjọ náà ìmọ̀ bóyá Sàràkí ní owó tó tó wáhùn àmọ́ òun náà ló fowó tó pọ̀ ọ́lẹ̀. níjọ́ náà. wọ́n wá ń gbé bàbá wa Alhaji Àgbà ọlọ́kọ́ mọ́sá kẹ́ bàbá náà ọlọ́kọ́ sì kẹ́ Sheikh Adam. àmín. wàláhì àfáwà bíi ntẹ́ni fi tán sára Sheikh Adam ní tí mo ń sọ yìí. wọ́n wá ní bóòlù láti èrè owó 2.5 ní tani ògbèrè owó ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà ṣe ní kíni Sheikh Adam Sheikh Kamal àwọn àfáà náà tún wà ń bẹ àwọn àìmọ̀ náà wà ń bẹ Sheikh Adam ní bàjẹ́ àgbẹ̀ kíní Fàlàjì Àgbà bá a ṣe rówó torí kíni Ọlọ́run fún wọn ní wisdom àti talent tí ò ní le tí ò sì ní ní olówó la tí wọ́n fi pe olówó tá a fi rí owó gbà sí mọ́sálásí mo suggest pé ẹjẹ́ àgbẹ̀ Fàlàjì Àgbà Fàlàjì Àgbà sọ̀rọ̀ ń bẹ̀ ṣe máa dà bàbá yẹn tẹ́lẹ̀ ọlọmọsà kẹ́ wọn. Allahumma àmín. Sheikh Adam ẹjẹ Alhaji Àgbà ẹ má jẹ́ àwọn máa rotate ẹ pé táfà yìí bá gbà ẹjẹ àkúrẹ kan gbé Fàlàjì Àgbà pé kàn máa wọn máa nà táàfì rí tọ Alhaji Àgbà dẹ dúpẹ́ pẹ̀lú àmánà tí ẹ gbé fún wọn kótó àmánà yìí máa ṣe àmọ́ bí mo ṣe fọ bẹ̀rẹ̀ kí n bẹ̀rẹ̀ ńlọrin Kútìjì fún ládùúgbò wa nísìn àgbè wá sí wa bẹ gbogbo àwọn ará Kútìjì fún ọjáde àgbòwó lọ́wọ́ wọn àtúbọ̀ sí gbọdọ̀ fún àbọ̀ sí sálẹ̀ Málíkì àbọ̀ sí sábó láyìn àbọ̀ sí kìnnì kan àbọ̀ sí àparí ti bẹ̀ wọn ká tó máa lọ wájú sí bí wọ́n ṣe ṣe tòun ti bẹ́ẹ̀ náà gbogbo owó yìí ò tó kò tó 2.5 million fa. Bukola Dr. Saraki ọlọmọsàkẹ suit báyìí lọ́wọ́ ìjọ náà mo wò tí àwọn alájà àgbà wá sí wá sí mọ́sálásí àgbàjì owó tó kó kalẹ̀ ìjọ náà wọ́n tẹ́ fẹ́ dàbí pé òun náà fẹ́ parí gbogbo mọ́sálásí yẹn tó fi kó kalẹ̀ wọ́n á parí mọ́sálásí náà àwa sí wọ́n fi àwọn football tó pé tóun bá wọ bá yọmọ sáìn yọmọ sáìn ni agbẹ́màmù Subeyi ni wa Muhammad Abdullahi Subeyi ti Maka pé kó wa bá wa sí níjọ́ náà lọ́hùn tó ọwọ́ wo 2.5 million ní 1980 lásì o ọwọ́ àdìsí ní yíya 2000 yìí wọ́n tún wá fẹ́ renovate mọ́sálásí náà ó ti fẹ́ di old gbogbo kìnìún ti ń ta kò fẹ́ look fine náà wọ́n wá padà 4 billion ni wọ́n tó fi ṣe 4 billion. La ilaha illallah. 4 billion. àtúnṣe lọ́njì fún yín náà ni o. Bukola Saraki ló lídìí yìí o. Allahu akbar. ló kó àwọn èèyàn wa kọ́lọ́nkọ́ máa san lẹ́sàn. Allahumma àmín. àṣòṣèlú àṣìpèsè ẹ̀ àmọ́ tí èèyàn bá ṣe. ìgbẹ́ yẹn ṣe ni àríṣe sì ni àríkà. 4 billion. ìwọ̀n àmàyé tí wọ́n ní wọ́n fún wọn lóṣooṣù láti fi tó bẹ́ẹ̀. 1 million ni. ọ̀dà ẹ̀wọ̀n ní sí 1 million ṣé ìsìláfù nù owó ìtọ́lẹ̀ mi ẹ̀rọ ní kówó ìwà kó wọn máa fi jẹun kí n kó ń bẹ̀ wọn káwa lọ sí Spain àfa Abdulwabi ọ̀fẹ́ parí ọ̀rọ̀ tó mọ̀ pé ẹ̀fẹ́ sọ̀rọ̀ ní Spain à ń pè nìkan ní jàbàdì tọ́rí kìíní nígbà tá a fẹ́ gba Spain
torí Spain ni Islam ti tàn dé gbogbo Europe nígbà tá a fẹ́ gba Spain tá a fẹ́ gba bẹ̀ àwọn ibìkan bẹ̀ wọ́n á ń pè ní Jabal Tariq ibi táwọn ọmọ ogun Islam dúró ọkọ̀ ojú omi tí wọ́n gbé wá Tariq ibn Ziyad ó sun ọkọ̀ yẹn ná ọwọ́ àṣekútúwà èyí ọmọ ogun Islam tọ́ ọkọ̀ mo ti dúró náà yìí okùn bẹ́ẹ̀ sì padà omi sì ní ọ̀tá níwájú yìí kò sí lókun fún yín àfọlọ́ àfikà jagun apadà wá rí Spain gbà tẹ bá dé gbogbo Saudi ẹ̀ẹ́dì gbogbo state tó wà Spain Cordoba Granada ẹ̀ẹ́dì gbogbo eré àwọn tí a fi sọ street ní Saudi Arabia pé àwọn mùsùlùmí tá a gbà bẹ̀ tọ́ ọwọ́ lọ ibi tí Tariq ibn Ziyad Jabal Tariq yẹn Maliku Fadu àwọn pè nìkan ní Ibrahim and Ibrahim ọwọ́ ní $30 million ní ẹ fi kọ́ mọ́sálásí síbẹ̀ ní Jabal Tariq $30 million ṣùdẹ́ sí ọ̀rọ̀ sí lásìkò Maliku Fadu kíní lọ Abdulaziz ibn Fadu lọ ẹnìyẹn kọ lórúkọ Fadu ìyẹn kan níbà $30 million ní 1997 kò jìnnà. Ìsàn sẹ́ẹ̀rí ẹ má jẹ́ ká fi kéta pé Al-Mukhtar àwọn ń bu kíni sẹ́ráfù tó ṣe mẹ́ ilé ọlọ́run ló náà sí. Èyí tó burú jù mẹ́ ni pé kẹ́ ẹ lọ kó àwọn góòlù tí oníjẹ́ yọ máa kírun àmọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan kẹ́ ẹ fi dírẹ́sì kó fi pẹ́ táwọn kó dáa kí ògiri rẹ̀ sọ nídìí dáadáa gbogbo ní ẹ̀ má lè dá sí kí là ń bu sí. Ẹ̀ tó bá fẹ́ ṣerú eléyìí ilé ọlọ́run sáfẹ́ ká yẹ ọ̀gbàlẹ̀ ọlọ́run ni sáfẹ́ ká kọ́ mọ́sálásí ẹ̀bù olówó kan bẹ olóhùn fẹ́ máa kọ́ mọ́sálásí òun fẹ́ kọ́ mọ́sálásí 30 sí Áfíríkà wọ́n wá lélo oní 25,000 àwọn Ghana máa kọ́ mọ́sálásí tí ò ní gbàjẹ́ mẹ́fà lọ búkà lélẹ́yìí ó ní kí ni wọ́n máa tẹ̀sí wọ́n ní Áfíríkà wà láì tó lówó yẹn sọnù ẹ rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn alùsùn náà yẹn mú sọ́ọ̀mù wọn ní ìsọgbẹ́ gbọ́ wọn o irú àwọn mọ́sálásí kéréje tí ò ní pẹ́hùn irú ẹ̀ lẹ́ẹ̀ máa rí nǹkan fẹ́ máa ya fọ́tò rẹ̀ ni. báyọ̀ ni mi ò kọ́ mọ́sálásí kalẹ̀ Allahu akbar ẹ má jẹ́ ká tún sọ̀rọ̀ ẹ bá. káàkiri sọ pé akọ mọ́sálásí Ìsàn Al-Mukhtar Muhammadu Rasulullah èmi ò máa fa tí má rí ìdámà àmọ́ mo dá iṣẹ́ ọlọ́run tó ṣe mà ọlọ́run kọ́ bá wa bùkún kó bù sí lọ́wọ́ ọlọ́run jẹ́ kírù rẹ̀ pọ̀ nínú Islam ọlọ́run jẹ́ mi náà ò lè ṣerú ẹ̀ kí n lè ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo owó tó yẹ bá ná sí mọ́sálásí rẹ̀ ọlọ́run tó bá ti kásá Yẹ̀wúdí tó kásá Nàsárà ó ti parí. ọ̀sán tó ṣe síbẹ̀ díẹ̀ ṣe kó fi kọ́pì àwọn Yẹ̀wúdí àbí Nàsárà ó ti parí. Islam ọ̀tako wọn lọ́wọ́ já lábẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ mọ́sálásí náà ni. ibi mọ́sálásí Sheikh Al-Mukhtar àwọn ò débẹ̀ àmọ́ àwọn tí wọ́n débẹ̀ wọ́n fún wa ní làbárì nígbà tí awuyewuye pé ó ṣe gbá ó ṣàwo wọn ni kọ́dà àfààfi AC sí inú mọ́sálásí kọ́dà AC wà nù tọ́lẹ́ẹ̀tì ẹnìkan wá ń bi mí léèrè pé ṣé wọ́n tó gbọ́dọ̀ fi AC sínú tọ́lẹ́ẹ̀tì mi ni gbogbo tí wọ́n bá ti kó àlàáfíà báyà bàbá mọ̀sálẹ́ Lagos State a mọ̀ pé ìlú kan tí ò tóbi ni ìtì pọ̀ ní Lagos State ju ọ̀dọ̀ wa ní Ìlọrin àyìn lọ bóyá ti mú Ìlọrin ní ìsìnkú mú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ bí inú mọ́sálásí àyè tí bàbá yìí sì kọ́ mọ́sálásí àyè fi bẹ́ẹ̀ gbà wọ́n tó bẹ́ẹ̀ ó lé èèyàn tí mọ́sálásí yìí lè gbà pé èèyàn bá wá pọ̀ nínú mọ́sálásí tí gbogbo ẹ̀ ti di pẹ́rá ìyí máa mí sí ọ wọ́n náà máa mí sí mi ooru ìtì ara wa àrùn lè yóò tètè máa gbé. kò sí tí ò lè wáyé bẹ́ẹ̀ àbá wa wò fún mọ́sálásí àwọn jàmáà pé ẹjẹ́ fi ACC kọ́ máa tutù gbogbo ìtì bá ń gbóná. kò sí láìfi kankan bí èyí òun ìbá ẹ̀ta anú kèéta tọ́lẹ̀tì haramu yẹn ṣe ọmọ afẹ́ sí ilẹ̀ gbogbo tọ́lẹ̀tì haramu èyí ni àbá ẹ̀fẹ̀ lè sùn síbẹ̀ ní àwọn tọ́lẹ̀tì haramu ẹ̀ máa gbó èsì tí ẹ̀ ní ma fi jọ́sìn máa fẹ́ wá. Allaha in túmọ̀ sí pé àyè wà fún gbogbo ẹni tó bá fẹ́ kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ gbogbo tí ó fi ACC ó tó fáìdì rọrùn dáadáa fáwọn àjọ náà tó wọ́n lọ kírun ibi tèmi ń lọ nù. tó bá yẹ kí wọn bá nídìí ẹ kò nídìí àwọn tó bá nídìí ẹ kó fi sí. ní Chicago Alhaji Ismail Ọláòtí ọlọ́njẹ́kárí pẹ́ tó jẹ́ láàmú ní Kòròdú. Allahumma àmín. wọ́n á mìtì ọ̀rẹ́ wọn kan ọjọ́ rẹ̀ túrú wọn ọjọ́ rẹ̀ tèmi náà ó wà ní Chicago ó wá ń ròyìn mọ́sálásí kan fún wa ní Chicago ó ní Pakistan kan tí wọ́n bí sí Amẹ́ríkà businessman ni ó ti wá lọ Islam wa mú lọ́kàn wọ́n á fẹ́ kọ́ mọ́sálásí ilẹ̀ wa kéré àdúgbò tó wá fẹ́ kọ́ sí gbogbo àwọn ilé tó tì èlò náà fẹ́ ta lé wọn láwọn ọ̀tá ọlọ́dọ̀ wọn ọ̀rà ń tans 3 yìí tó kọ́lé yìí omi ọ̀rà ń tans 4 omi tans 5
ó kálukú kẹ́rù jáde kíákíá ni ọwọ́ ara rẹ̀ bíi mẹ́wàá ọwọ́ àwọ̀ gbogbo ẹ̀ ní Chicago nígbà tó wọ ọwọ́ ní underground sí tòró lè máa páàkì mọ́tò síta kó fi disturb in America underground tó gba 500 vehicles lọ́wọ́ sí. 500 ọkọ̀ lọ́gbà sí Chicago sáàbù ẹni pé ìṣẹ̀láàfù ló ṣe. ìrọ̀rùn ẹ̀wọ̀n owó underground ló wá pàdé ó mọ̀. owó underground ti kọ́ mọ́sálásí àlùmọ̀tárù yìí ó ti kọ́ owó parking space. bẹ́ẹ̀ni dáadáa mọ ara wa sí. Islam nafa Abdulwahab akramakumullah. Ọlọ́run kọ yọ kéèta kéèrò ọyọ àtàrí nìkan ṣe Ọlọ́run kọ nígbà tí wọ́n fẹ́ ṣe ẹni tó ti fẹ́ ṣe kílómítà tó ń bu. àbá bọ́ ọba tí ẹ̀ wá ní ìkẹ̀kẹ́ tó fẹ́ pàkíyèsí torí ọ̀nà tó gbà yìí o nígbà tí ẹ̀fẹ́ lẹ́fẹ́ sí mọ́sálásí o àwọn nǹkan báyìí ó kù díẹ̀ káàtó o ẹ ṣàtúnṣe nítorí ìgbà míì. kí ló kù díẹ̀ káàtó mẹ́. ṣe pé pé wújíàtò nọ́zọ̀rọ̀ kálukú lórí gbogbo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni a sì jọra wa. lọ́wọ́ bá kọ́ kókó tó bá wá ní àṣẹ̀sì àti lọ́ba pé wá nọ́mbà rẹ̀ rí apá àwọn adẹ́kùn ẹ̀ sì bá a ṣàtúnṣe bíi kọ́ wá jáde ta kọ́ wá jẹ́ pé kí pé ìsìláàfù lọ́wọ́ à ń bẹ́. kọ́ máa ní pé báyìí ni àdìsí ànẹ́bì kálukú rì lérí ọ̀rọ̀ pé a sọ̀sọ̀ sí mọ́sálásí torí ó jẹ́ yíya pé ànẹ́bì ní pé inú àdìsí tí wọ́n wá látọ̀dọ̀ Abdullah ibn Abbas pé má umiritu bitashiyidi al-masajid àgbọ̀bẹ̀. àdìsí mìíràn tún bẹ àti gbogbo tí Sayyidina Usman táwọn náà ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ jawaz wal karaha tọ́bẹ̀ sọmara ìsì ọ̀rọ̀ yẹn akramakumullah wọ́n ní ká máa kọ̀pí àwọn Yahudi àti Nasara níbi báwọn ṣe ń zakari vannaha kama zakarafat li yahudi wa nasara ọ̀tánṣẹ́ ìtafẹ́ mú bẹ́ẹ̀ nù àdìsí pọ̀ ọ̀dọ̀ àti mẹ́kà ńkọ́ láàrín ẹbí tí ẹ bá kírun bẹ́ẹ̀ ẹwọ bóòdù wọn fi sẹ́nu náà ẹwọ tó wà mẹ́ 12,420 ẹlọ́gbùgbù rẹ̀. ọ̀rọ̀ tẹ́ sọ yìí ní sí ó kílẹ̀ àsìkálukú báyìí. aṣọ kàábà lásán bíláàkì tẹ́sí wà yẹn kó sí wà yẹn $5.5 million ẹ̀mẹ̀ta wọ́n dẹ̀ sí lọ́dún. báwọn àfa àgbà sì ti wà Saudi tó wọ́n ní àlàáfíà wà Saudi tó. wọ́n dẹ̀ gbé odidi pé kọ́ńtì ẹ má wulẹ̀ máa faṣọ ránṣẹ́ tà má kọ́ńtì má ṣiṣẹ́ kankan má aṣọ kàábà yìí. ẹ̀mẹ̀ àwọn ará ní àyè. kó sọ́ọ̀tù kàábà. bí àwọn àfa àti wà pọ̀ Saudi tó tó ní ní máa pọ̀ Saudi tó kò sẹ́ni kan tó wá ní pé ó yá ọ̀ká gbé pátí wá káwá takò gbogbo ẹ̀ dàrú. kò sí o. èyí tí ó bá jẹ́ mọ́sílá fún mọ̀ fáwọn jẹ̀mọ́ kájọ wòye sí ìmọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àmì bí kálukú ó ti máa reason ọ̀tọ̀ọ̀tọ̀ ní afáwọn al-Mukhtar ọlọ́run ọba làwọn abẹ fún yín ọlọ́run àṣàlékún dáadáa yín èèyàn lè máa rìn orí ọmọ mi èèyàn sì kó dùn ọ̀yà lójú ọ̀tẹ̀ ẹni èèyàn tó wà orí ọ̀tẹ̀ ẹni. ṣé eléyìí náà máa lò kárí káwá kan sáà sí bí kábà ṣe wà ń jẹun. níjọ́ òní. bí sẹ́yìn náà gbọ́dọ̀ mú ṣe máa ní. bó ṣe máa ní o. sẹ́lẹ̀ ìdáfọ́ máa lò. ó sì máa rọ̀. tọ èyí tó tún ṣe lẹ́yìn rẹ̀. èyí tó tún ṣe lẹ́yìn rẹ̀ ní. sẹ́bà ìlà ṣe máa ṣe lọ. kàtọ́ yorùbá development ń bá gbogbo nǹkan wọ̀nyí. aṣọ gbàládà fúngbà. nígbà àwọn kùrẹ́ṣì ni. bí maka ti ṣe rí ni. bí káàbà ṣe rí ni. Allahu akbar. nígbà binawu Abdullahi bin Zubair ni. bí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ti ṣe rí nìyẹn. èyí yìí náà fi ń ṣàlàyé fún gbẹ̀yìn ọmọ ìyá wa gbogbo ẹni tó bá láníyàn àti ṣe dáadáa tí wọn náà fẹ́ kọ́ mọ́sálásí bí àfa wa Muhammadu Rasulullah Global Family. ẹnu ọ̀nà káàbà wà ní nísìn. bó ti rí nísìn. gold yìí 12 million. Allahu akbar. 420,000 years. bàbá ọ̀rọ̀ yìí tẹ̀ ti clear níbi àbárè gbogbo ẹni tó bá fẹ́ ṣe bí àfa wa Muhammadu Mukhtar ọlọ́mọ àṣàlékún dáadáa wọn tí wọ́n náà fẹ́ kọ́pì wọn àáfàá ní ọtọ́lọ́run kí ọ àwọn ìwádìí pé lágbájá ká máa tọpinpin pé mbolo ti rówó àgbọ̀dọ̀ wádìí wà látàjá sẹ̀sù ẹ má tọpinpin ara yín àmọ́ bẹ́ẹ̀ bá lóun fẹ́ ṣe dáadáa tó sì fàníyàn dáadáa gbé kalẹ̀ àárín òun àtọ́lọ́run nìyí wá àníyàn téèyàn bá fi ṣiṣẹ́ lọ lọ́run ó fi dá lẹ́jọ́ innamal a'malu binniyat àníyàn lolúwa fi dáyàn lẹ́jọ́ lérí iṣẹ́ téèyàn bá ṣe àníyàn tó fáwọn al-Mukhtar fi ṣe òun ó wà láàárín òun àtọ́lọ́run àtàwọn jàmáà ẹnìkan máa wà á tú di yín wo pé bákan ló fi ṣe ọlọ́run ọlọ́ba tí máa ń sani lẹ́sàn yóò san kálukú lẹ́sàn lórí dáadáa tó bá fẹ́ ṣe gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam tá a bá lákìyèsí tá a bá fẹ́ pera wa ẹ má jẹ́ ká pera wa lọ́nà kéèta ẹ má jẹ́ ká pera wa lọ́nà ìlara ẹ má jẹ́ ká pera wa lọ́nà tí ò bójúmu
torí àwọn ẹlẹ́sìn mi ó máa wá fojú mi wò wá púpọ̀ làwọn mùsùlùmí ṣe rí báyìí láàrin ara wọn bẹ́ẹ̀ sì ni ìsìláàmù yẹn ṣẹ̀sìn òṣì ìsìláàmù yẹn ṣẹ̀sìn ìyà ẹ̀sìn àánú ni ẹ̀sìn ìkẹ́ni ẹ̀sìn gẹni ẹ wá jí ká máa rí jamal ti mẹ́nu ìsìláàmù ẹjẹ́ máa rí tọ́wọ́ bá wá gbé jamal ìsìláàmù jáde látàrí ẹnìkan ẹ jẹ́ ká appreciate ẹ̀ ẹ má jẹ́ àtakò bọ́bá láwọn àkíyèsí tá a fẹ́ pé ń tọ̀hún sí ẹ jẹ́ àpè bilhikma ẹ má jẹ́ àtakòra wa lọ́nà tí ó mọ̀ fi dá wàhálà alẹ́ tọ́wọ́ ẹgbẹ̀rún gbé èjì èèyàn bẹ́ẹ̀nu ìsìláàmù tọ́wọ́ ẹ̀sìn òye rárá ìṣẹ̀ṣẹ̀ ń súnmọ́ ìsìláàmù yìí náà ni bọ́bá tó wá gbọ́ nǹkan míì yóò dá èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò dàrú mọ́ lọ́wọ́ àkíyèsí là ń pera wá sí àwọn ọmọ ẹ̀yà wa àwa láti wá bú ẹnìkan àti wá láti wá condemn ẹnìkan but ẹ jẹ́ ká appreciate iṣẹ́ ọlọ́run lára ẹnìkọ̀ọ̀kan wa afáwa Muhammad al-Mukhtar Sheikh Muhammad al-Mukhtar ọlọ́run lábẹ̀ fún yín ọlọ́run má jẹ́ máa padà sí ibú ọlọ́run tó bá wa ràn yín lọ́wọ́ tó wá bá wa ṣe àlékún mọ̀nà fẹ́yìn náà bá wa ṣàlékún dáadáa tí yín Muhammadu Rasulullah Global Family ọlọ́run ní jókòó dàrú o. ọlọ́run ti ẹni ẹ̀sìn tó tún jù báyìí lọ. ẹ tún ṣe ètò jù báyìí àwa náà fẹ́ ṣe. ọlọ́run dára náà ó lè ṣe o. ọ̀rọ̀ wa ṣe ọ̀rọ̀ àdánù sáwà náà. kí lè wọ́n àwa jẹ́ owó dáadáa yìí. mọ́sálásí ó tóbi jùlé wa lọ. ó wù àwa o. mọ́sálásí jùlé wa lọ. ó wù àwa o. gbogbo ẹni tí dáadáa náà bá wù àáfi eré tọrọ rẹ ni èèyàn máa bọ́ ní ire yọ ni kí ire tiẹ̀ náà lè dé gbogbo wa pátá làwù ká ṣe dáadáa èyí tẹ̀yẹ bá ṣe kalẹ̀ lónìí òun ni ó pàdé wọn ju ọlọ́run ọba àwa náà kú gbádìí sànà Muhammad yìí tó yẹ pé gbogbo ẹni tó bá kọ́lé fọlọ́run ọlọ́run náà kọ́lé náà fẹ́ẹ́ náà lálìjẹ́ náà èyí náà ní kálukú náà ń jowó ọlọ́run kọ́ra aláàánú sáwa náà káwa náà ò rí dáadáa ṣe ràn wá ṣe káwa náà ò rí dáadáa ṣe gbogbo jẹ̀mọ́ tó lánìí àti ṣerú tí àfa wa Muhammad al-Mukhtar ṣe yìí tó wù ẹ̀yìn náà láti ṣe ọlọ́run ó ṣe ní rọrùn yóò ṣe rọrùn fáwa náà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àlàyé wa sókí nì. tí a tún máa lọ tó a bá tún tó bá tún gbé tó náà bá ní oúnjẹ àti tó bá mú wa. tó bá tún mú wa. tíra tí a fẹ́ kí a wá tíra ìkákà. ká má bí wọ́n ṣe náwó sí Kaaba. bá ṣe náwó sí Kaaba ni tíra náà ní sátiri báyìí Makkatul Mukarrama Makkatul Mukarrama tarihun wa ma'alimun bó ti ṣe rí ni ìtàn bá ti ṣe sí Kaaba. ẹlẹ́ẹ̀kejì ni. òun náà tó ní ṣẹ́ẹ̀rí báyìí náà tarihu Makkatul Mukarrama àtúrò òun náà báyìí ẹ̀yin ọmọ ẹ̀yà wa bó ti rí ní òní kése pé àkà ń sọ̀rọ̀ àròsọ ọ̀rọ̀ tá à ń sọ ló ní ẹ̀rí ọ̀rọ̀ Zaburi ni tí gbogbo wa rí báyìí gbogbo wa náà dé Mẹ́kà ẹni tí ó sì ti lọ bí àwa náà bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́kọ́ sí ọ̀nà fáwa náà àti gbogbo ẹni tí ń wù kóun náà dé àyè náà àtẹni tó fẹ́ lọ sí kọ́lọ́kọ́ sí ọ̀nà fẹ́ kọ̀ọ̀kan wa á rí tí wọ́n ṣe síbẹ̀ á sì rí bá ti ṣe náwó sí Makkatul Mukarrama àwọn báyìí náà ti ṣe tutù tó níní tó rọrùn dé ẹ̀sìn ó wùyàn sí ń bẹ̀ ìbádọ́ ó wùyàn sí ń bẹ̀ ọkàn yẹn ó rọ̀ fún ọlọ́run níbẹ̀ ẹ̀rọ náà sì bàyẹ̀ òní dáyé rẹ̀ kẹ́rọ náà má báyẹ̀ pẹ̀lú bí àyè náà ti rí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ ìfẹ́ ẹnu ọ̀rọ̀ tí ń bẹ tó lákọọ́lẹ̀ ni ọ̀rọ̀ tó sì ní evidence ni. máa ń pè kékeré ní wákfù. naam wákfù yìí. òun ni olóyìnbó pè ní endowment. tọ ẹ wá wo hòtẹ́ẹ̀lì ńlá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ haram tó kọjú sí Babalasis entrance. akramakumullah. wọ́n ń pè ní Zemzem funduku Zemzem Zemzem ni wọ́n ń pè bàbá àwọn owó bàbá àwọn ni wọ́n fi kọ́ bẹ́ẹ̀ wọ́n ló ń gbé kalẹ̀ wákfù gbogbo tí a máa lò tẹ́lẹ̀ ká máa ná sí haram. owó tí wọ́n bá rí bẹ́ẹ̀ kọ́ lọ́sẹ̀ dáàmú. kò tí ì sọ tẹ́ tó tóbi tó ní ìsìn o. káfí máa mẹ̀ntẹ́ ní Makkatul Mukarrama. fún ìtàn tó ń ná Allahu fún bọ́jẹ̀ Akbar. ìtàn tó ń ṣe. ẹ dàgbọ́ sí àwọn alẹ́ yìí ṣe é dáa àbí ò ṣe é dáa. tó àwọn òní ọgbà ẹni tí ń bú ẹnìkan sóhun ní ọgbà wọn lọ́wọ́ àti ọgbà. alábùbọ̀ ẹ̀ máa parí Kaaba tọ́lá ní kọ́kọ́ àtọmọ rẹ̀ wàyí sí ẹ̀rọ fáwọn ìlú ọ̀hún olùkọ́wáyà nínú ẹgbẹ́ tí wọ́n Ismail Rabbana taqabbal ọkọ̀ bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni kankan ọlọ́run àbá wa àwọn Sheikh Muhammad al-Mukhtar ọlọ́run lè bá dòwò pọ̀ àwọn lè bá nẹ́jà ẹ̀nàwó sọ́lọ́run báyìí Rabbana taqabbal minna ìmínà bá ń sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ òun ò lè gbà á àwọn kọ́ wọ́n tí wọ́n bọ́ wọn ti gbàṣẹ tiwọn náà Allahu Akbar oní àbá dòdò báwákà oníyẹyẹ rẹ̀ sọ̀rọ̀ alẹ́ náà oníyẹyẹ rẹ̀ sọ̀rọ̀ lẹ́nà ọ̀sán lórí tó ń fò sókè oníyẹyẹ rẹ̀ sọ̀rọ̀ wọ́n tí màmá wọn gbà gbogbo tí wọ́n ń kó káàkiri màtá ń kó kiri àti ẹ̀ta ń lọ àti màmá wọn gbà. àbáwá al-Mukhtar wọ́n jẹ́ pé nìkan wá ṣeré. ọlọ́run ẹ bá dòwò pọ̀. ọlọ́run ẹni Rabbana taqabbal minna innaka anta gbogbo ń jẹ́ wí ẹni Rabbana taqabbal minna
ṣé bọ́lá òun lẹ bá dòwò ẹ pọ̀ tún máa gbọ́dọ̀ mi tí ó tún burú o ẹni wallahul musta'anu Ala ma máa tasifun. ẹ sọ bẹ́ẹ̀ fún wa èsì tá ànábì Yakubu fọ́ọ̀nù ọlọ́run sí ìrànlọ́wọ́ lórí ẹ̀ ọlọ́run gbà fún gbogbo ọlọ́run ọjọ́ bá báyìí lọ. kúrò ọlá títóbi a kí bàbá wa fadilatu Sheikh Abdulqadir Muhammad Al-Amin Olilimanu Abdulqadir ọlọ́run má jẹ́ kí láàká yín ọjọ́ bá àti ìmọ̀ àmín ìgbà yín àti àgbà yín ọlọ́run níjọ́ dàrú màá yín lọ. àmín àmín àjíǹde ara yóò máa jẹ yín ní gbogbo ìgbà ọ̀làlá haúlà wala quwwata illa billah bẹ́ẹ̀ máa ná mà bẹ́ẹ̀ ti ná yìí kẹ́yàn máa ná làákà yìí bẹ́ẹ̀ ti ná yìí ní tó wọ́n ní ó ṣòro ó ṣe àmọ́ ọlọ́run fún yín ní yọ̀ǹda àwọn kan náà ní bẹ́ẹ̀ náà sì ní ṣùgbọ́n àwọn olè náà bẹ́ẹ̀ wọn ò rí ààyè nítorí wàhálà ayé àmẹ́yìn wá fàyè kalẹ̀ pé tọ́lọ́run náà lẹ́ẹ̀ máa ná sí ọlọ́run ọba tí ń gbani láyé ìdùnnú láyé ìmọ̀ láyé àrísìkí ọlọ́run bá wa gbà yín láyé àmín ya rabbi gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá náà jákèjádò gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá lórí ìtàkùn ayélujára wọn lórí ìkànnì nadi Sheikh Adam Abdullahi Ilori ilmi lilfuqaha wal-udabai wal-mufakkirin al-islamiyyin Gẹ̀rẹ́mí ní Ìlọrin gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà tẹ́ fi táìmù yín lẹ̀ tẹ́ ẹ lo dátà yín ọlọ́run bá wa dúró tì yín ọlọ́run bá wa bàṣírí yín oníjẹ́ máa padà sí ibò la hawla wala quwwata illa billah. tó ń kankan fún olùdarí ẹni tó kọ́ mọ́sálásí. ayé àtẹlẹ kò sí ìlú náà láàkì fún wa àti alam nashrah bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u indahu illa bi idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a وسع كل السماوات والأرض ولا يؤوده اسمه ولا العلي العظيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. أما في يا المركز والمدير ويا المركزيون المخلصون للمركز وفروعه البرراء الأوفياء وأعطاكم الله آمين سبحان